èyí àrà ẹ wo báwọn ọmọ Ẹ̀gbá ṣe fi aṣọ oge dábìrà lọ́jọ́ Lísàbí Day 2025. mánigbàgbé ni àjọ̀dún ọdún ìṣẹ̀dálẹ̀ pàtàkì táwọn ọmọ bíbí Ẹ̀gbá nílùú Abẹ́òkúta ìpínlẹ̀ Ògùn máa ń ṣe lọ́dọọdún láti ṣèrántí àwọn akọni pàtàkì tó ti jà fitafita fún òmìnira, ìṣọ̀kan àti ìdàgbàsókè ilẹ̀ Ẹ̀gbá, èyí tí wọ́n ń pè ní Lísàbí Day. Ọjọ́ ńlá, ọjọ́ tí àwọn olùgbé ilẹ̀ Ẹ̀gbá máa ń yọ bí ọjọ́ láti ṣàfihàn ìfẹ́ àti ìrẹ́pọ̀ wọn ni. Bẹ́ẹ̀ ni wọ́n máa ń ṣe àgbéyọ̀ ẹwà, àṣà, oge, ìmúra, ọ̀ṣọ́ àti ìṣẹ̀dálẹ̀ orírun wọn. Ètò tó máa ń gbòòrò gidi ni ayẹyẹ ọ̀hún. Ó sì máa ń bẹ̀rẹ̀ láti ọjọ́ díẹ̀ ṣáájú àṣekágbá pẹ̀lú oríṣiríṣi ètò, ètùtù, àdúrà, ìrúbọ àti ìdúpẹ́ fún onírúurú oore tí Ọlọ́run fi jíǹkí ìran Yorùbá, ní pàtàkì jùlọ ilẹ̀ Ẹ̀gbá. Lọ́jọ́ àṣekágbá, Aláké ti ilẹ̀ Ẹ̀gbá máa ń léwájú àwọn orí adé gbogbo àtàwọn àgbà ìjòyè títí kan àwọn ọ̀tọ̀kùlú àtàwọn olóyè láti wọ igbó Lísàbí, èyí tí wọ́n fi ń ṣèrántí akọni ilẹ̀ Ẹ̀gbá ayé ọjọ́ ọ̀hún, Lísàbí Agbòǹgbò Àkàlà, ọkùnrin takuntakun tó jà láti gba Ẹ̀gbá sílẹ̀ lọ́wọ́ sísan ìṣákọ́lẹ̀ àti ìmúnisìn Aláàfin Ọ̀yọ́ nígbà tójú sì dúdú. Ní ti ọdún 2025 yìí, àrà kéńgé ni àjọ̀dún náà jẹ́, bó tilẹ̀ jẹ́ pé ọjọ́ tí wọ́n fi àṣekágbá sí, ìyẹn ọjọ́ 5 oṣù kẹrin ọdún yìí, ó ṣe kòńgẹ́ pẹ̀lú àríyá pàtàkì míì nílẹ̀ Yorùbá, ayẹyẹ ìgbadé Aláàfin Ọ̀yọ́ tuntun, èyí tó wáyé nílùú Ọ̀yọ́. Èyí ló fi jẹ́ pé ọ̀pọ̀ èèyàn tó yẹ kó wà níbi ayẹyẹ Lísàbí Day 25 ló wà lọ́yọ̀ọ́. Níṣe làwọn míì sì ṣe kinní ọ̀hún ní ṣọ̀tún-ṣòsì má ba ibì kan jẹ́. Síbẹ̀ níṣe ni onírúurú ìran àti ẹwà, ìmúra àti oge lọ́nà ti ìbílẹ̀ àti ti ìgbàlódé ń pe ara wọn rán níṣẹ́ nílùú Abẹ́òkúta lọ́jọ́ náà. Àwò dami ẹnu, àrímálè lọ, àwò padà sẹ́yìn sì ni báwọn ọkùnrin àti obìnrin ṣe múra lọ́nà tó fa kíkì, tí wọ́n sì fi oríṣiríṣi oge ṣàlékún ìwọṣọ wọn, tí wọ́n sì ń yan fanda nínú ẹwà àti ìmúra àṣà. Báwọn lẹ́gbẹ́lẹ́gbẹ́ ṣe jókòó lọ jọ̀ràn, bẹ́ẹ̀ làwọn lọ́gbàlọ́gbà àtàwọn tó tìlú òyìnbó wálé náà kò gbẹ́yìn. Wọ́n pọ̀ lọ bìbà tí kò wá sì múra lọ́nà tó fa kíkì gidi. Olóyè Olúṣẹ́gun Àrẹ̀mú Ọbásanjọ́, ààrẹ ilẹ̀ wa tẹ́lẹ̀ rí, wà lára àwọn àlejò pàtàkì tó pèsè lọ́jọ́ náà. Òun náà sì múra àrà ọ̀tọ̀ lọ́jọ́ ọ̀hún. Ká mú tẹ̀gàn kúrò, àwọn ọmọ Olúmọ, ọmọ Ẹ̀gbá hó yàyà pẹ̀lú ayọ̀. Níṣe ni inú wọn dùn ṣìnkìn bí wọ́n ṣe ń kọrin máa yọ̀ máa yọ̀ máa yọ̀ ó lórí Olúmọ. Wọ́n tún sọ pé Abẹ́òkúta ìlú Ẹ̀gbá, ibẹ̀ ni ọ̀làjú ti bẹ̀rẹ̀. Faith Adébọ́lá ló ń jábọ̀ ìròyìn fún Ìta Fàájì.